Olúwa mú mi kúrò lórí. Shalom, shalom. Oríṣiríṣi ọ̀nà sì là ń fi ìdè bá onígbàgbọ́ jà. Shalom, shalom. O ní láti jẹ́ kí Ọlọ́run kó diagnose ẹ. O ní láti mọ ibi tí nǹkan ti wọ́ wá. Bíbélì sọ wọ́n ní bí ìpìlẹ̀ bá bàjẹ́. Shalom, shalom. Ṣùgbọ́n ó dá mi lójú wípé tí a bá rí agbára àbí ipá tí mo wá nù Kristi tí mi ò rí tó sọ wípé àdúrà àwọn olódodo ò ní gòkè lọ. Shalom, shalom. Ẹlòmíì ti wà nínú ìdè láti ìgbà tá a ti bí. Shalom, shalom. Ọ̀mùtípara tó mutí tó ṣubú sí gọ́tà. Shalom, shalom. Tó bá sì jẹ́ obìnrin tó ń ṣiṣẹ́ àgbèrè. Judah, Judah. Lórúkọ Jésù ìwọ tó bá wà nínú irú ìdè yìí ọ̀run á tú ọ sílẹ̀. Jehovah. Bátímẹ́ù nígbà tó kígbe lóhùn rárá ó ní Jésù Kristi ọmọ Ọlọ́run ṣàánú fún mi. Ó gba òmìnira, ó gba ìmúláradá. Shalom, shalom. Nítorí Bíbélì sọ fún ẹnu Isaiah 1:19 ó ní tí ìwọ bá fẹ́ tó o sì gbọ́ràn wàá jẹ èrè ilẹ̀ náà. Shalom, shalom. King's Crown Radio KCR2 presents Prophetess Sheyi Covenant of the Holy Spirit Ministry, Ìjọ Májẹ̀mú Ẹ̀mí Mímọ́, London, in a sermon titled Release from Bondage. Ìtúsílẹ̀ lọ́wọ́ ìdè on Sunday 27th January 2013, starting 8 a.m. and 7 p.m. Thank you. King's Crown Radio KCR2. Mímọ́ yá lókè, ìràwọ̀ yá lókè.